أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi, àwọn ará ilé Ànábì àwọn sàhábà Ànábì, ìyàwó àtọmọ àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá fi sílẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim, àfẹni tó bá là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń wò wá káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní orí ọ̀rọ̀ nǹkan tí ó ń lọ lọ́wọ́ pẹ̀lú Alhaja Kaola, oríṣiríṣi awuyewuye láti àárọ̀. Nẹ́tíwọ̀kì mi bíbò, my network bíbò, awuyewuye láti àárọ̀. Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ ti yín ni o, àbí? Nẹ́tíwọ̀kì mi bíbò. So oríṣiríṣi ẹjọ́ òun là ń rò láti àárọ̀. Okay, ẹ ti ń gbọ́ dáadáa, alhamdulillah. Mo fẹ́ clear àwọn ọ̀rọ̀. Tani ń parọ́ nínú àwọn Eleha àti Alhaja Kaola àti gbogbo àwọn tí wọ́n ń jáde fún wọn? Ṣé rí, kí n tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ìdí tẹ́ fi mọ̀ pé ọ̀gọ̀rọ̀ ẹlòmíì tí ń kọ́mẹ́ǹtì lórí Facebook tàbí tí ọkàn máa sáré sọ̀rọ̀, àwọn èèyàn ìwádìí ọ̀rọ̀ délẹ̀, àwọn èèyàn fi làákàyè gbọ́ ọ̀rọ̀. Ẹnìkan ní, ṣé Alhaja Kaola lọ bá wọn lé à ń lé ni? Ṣé bí fúnra wọn ni lọ bá ń lé? Ṣé inú ọ̀rọ̀ tá a sọ pé Kaola o, òun lọ́wọ́ lọ bá wọn lé ayé ilé o, kún kàsálẹ̀ lómi sọ̀rọ̀ ni ló fi jẹ́ pé ọ̀rọ̀ orí Facebook lórí àwọn issue báyìí, bí èṣù bá jáde tó lóun lè sùn, àwọn èèyàn kọ́ tẹ̀lé. So òdodo tí yẹn bá kàn mọ́ sọ lójú kò ń bẹ̀, kì í ṣe láti fi bẹ nìkan jẹ́, torí ọmọ Ànábì Ádámù ó sì rò tọ́ rẹ̀ ní báyìí yóò tún máa lọ́rọ̀ lọ́rùn. Ẹnìkan ní àwọn ẹ̀sọ́ òkè amúbi kan kí ni a fẹ́ gbà gan níbi ọ̀rọ̀ yìí, ní tá a fẹ́ gbà kí là ń jà fún ní kọ́kọ́ sọ. Ní táwa tá à ń fà lórí àlámọ̀rí ọ̀rọ̀ yìí, òun ni píṣẹ́ a ní Alhaja Kaola, Kafilatu Kaola. So n tí ó fẹ́ gbà ń bi ọ̀rọ̀ yìí, òun ni pé ìkórìíra súnà ó wà nínú ọ̀rọ̀ yìí, ó sì fẹ́ fi bẹ̀sìn jẹ́ tí èsì ìsálákọ̀ọ́kọ́ rẹ̀ ni. Ìfibà ẹ̀sìn jẹ́ yẹn gangan, torí pé tó bá jẹ́ pé orí kọ́mẹ́ntì tí orí bá pé dáadáa, torí yín bá pé ẹ kọ́kọ́ béèrè yìí pé ǹjẹ́ àwọn Eleha yìí ní àkọ́kọ́ Alhaja Kaola lọ́wọ́ rí? Tó bá jẹ́ pé àǹsà bá ní pé no, àpèkò wáì tí mo fi gbọ́n yòókù sórí Facebook, wáì tí mo fi gbé jáde, torí pé ẹlòmíì ti bá ń sọ̀rọ̀ òpònú bí ilẹ̀ ní ọmọ pé yàn ìyẹn báwọn. Ìkejì, àwọn tí ń bọ́ ta
ẹni tó sẹ́ndì ẹnìkan wọn lẹ́nìkan sí fọ́ìsì lánàá pé wọ́n sọ pé wọ́n ló ṣe pé gan-an ó ṣe kéde kan gan-an ń tẹ́ ẹ̀ fi mọ̀ rèé ọlọ́mọdé kí làákà ẹ̀ wó pé o ń tẹ́ ẹ̀ fi mọ̀ kò sí ẹni tó lè bọ́ ọ̀tá láyé tó wá dìfẹ́ǹdì Alhaja Kaola gbogbo ìpè tó bá rí ọsẹ wàlọ́hìn lè gbàgbọ́ torí pé èké ń békè sọ̀rọ̀ ni irọ́ ń parọ́ fúnrọ́ kí nìdí níjọ́ kìíní àná tó wá jẹ pé orí àwọn tí sì ń gbọ́rọ̀ ru àwọn ẹni bá orí yín bá sì fapò níjọ́ kìíní àná nígbọ́rọ̀ àyọ̀mọ́ agbọ́kọ mọ́ríàmà àgbọ́kọ mọ́ríàmà ṣé àyọ̀mọ́ ọ̀bọ ọ̀ta so kò dín náà ń pò wọ́n mọ mọ́ríàmù rí ó sì mọ̀ rí àbí ọmọ rí wàlẹ́ ọmọ rí wọ́n ń fẹ́ra ó sì bọ́ta ntí ẹni ọwọ́ aṣọ ń jọ náà nu mọ tí ẹ ń pè ní owó ni ẹlòmíì ọmọ ń wọnra ẹ̀lẹ́kú báyìí kódà lórí ẹni tí ọmọ lóhùn sí prógámù gan tẹlómi ọmọ pé wàláì tó ń bá lánìyàn míì tó ń bá ní kinní kan kálukú ọkàn lọ́hùn wájú ṣé àyọ̀mọ́ ọ̀bọ́ta níjọ́ táwa lọ yanjú ọ̀rọ̀ lọ́dọ̀ aṣíwájú tí gbogbo wa wà nínú ilé tá a fi ṣe fídíò last ọ̀rọ̀ yẹn aago 11 la bẹ̀rẹ̀ o aago 5 la parí o kò sẹ́ni nǹkan ní gbẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ ń bẹ́ o gbogbo fámílì Alhaja Kaola lọ wà ń bẹ́ o ojúkojú Yorùbá ní tójú bá kojú ẹnu ó rí dẹ́rẹ̀dẹ́rẹ́ o wọ́n má yọ̀mọ̀ rí o sáyọ̀mọ́ òsì ti bọ́ta gbogbo àwọn eléyìn àwọn dìdìrín bí ẹgbẹ́ yín tí òun ní láàkàì ní gbogbo àwọn nǹkan tẹ́ máa ń sọ ẹnìkan ní wọ́n mọ̀ ń sí pé wọ́n mọ̀ ń sí pé ìyẹ́bà tẹ́ bá fẹ́ mú òpùrọ̀ wàhálà irọ́ ò sí pákéjì wàhálà kò sí pákéjì ọ̀dọ̀ àwọn tí wọ́n ti mọ pákéjì irọ́ fún làwọn tó bá jẹ́ dídẹ̀rìn màá sọ̀rọ̀ àwọn ẹlẹ́hàn yẹn ní ìsìn o ṣùgbọ́n tí a fẹ́ mú òpùrọ̀ inú prógámù tí ọmọ Alhaja Kaola sí ìyún Alhaji Saheed Shittu torí wọ́n ti pèrán lọ́mọ Alhaja Kaola so ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ inú prógámù tí ọmọ Alhaja Kaola tí wọ́n ti ń dákọ̀ ọmọ Alhaja Kaola ẹ̀tìmẹ̀ntì mò ń bá wí so inú prógámù tí a ń ṣe P&P ọlọ́run ní jórí yín ó dàrú mo máa ń láìkì P&P àwọn ìbéèrè tí téèyàn bá sọ lódodo àwọn ìbéèrè tí wọ́n ó fi wọn lẹ́yìn ọ̀pọ̀ fún wọn tó ti bá ẹni tó bá ní làákàyè ló lè díìlì pẹ̀lú P&P ọlọ́run fún wọn ní làákàyè gan mo máa ń cherish làákàyè wọn ẹ wòjọ́ tí àwọn àtàwọn oníbídíà tó ẹ ti mọ̀ wọ́n lórí Saviour Sunday náà tá a pè wọlé tí a fi ń béèrè ìbéèrè tí kan náà wọn ti máa ń tẹ geometry ẹ̀wọ̀n kí ìbéèrè tí wọ́n béèrè wọn rò pé wọ́n ń tèkì sáìdì ni ṣùgbọ́n nígbà tó yẹ pé ẹ̀rí ti wà lọ́dọ̀ tí a kò bá wa lẹ́jà fún pápápá ni àwọn ìbéèrè kan bẹ tí P&P béèrè lánàá tó jẹ́ pé kọ́ ẹ̀sẹ̀ tó máa béèrè pé ẹ̀mẹ́ tí ń parọ́ àbòsí ńlá gbogbo yín jọ ń ṣe pé ẹ̀mẹ́ tí ń parọ́ tí n bá fẹ́ wádìí ọ̀rọ̀ P&P wọ́n béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ Alhaja Kaola yìí pé àìntẹ́ ẹ sọ ó ní wípé owó tẹ́ ẹ ti há o over 3 million naira so but nísìnyí tẹ́ ń sọ̀rọ̀ ẹ ń sọ yìí pé owó tó wọnú àkáǹtì 2.3 àbí nǹkan ó ní wọ́n ní tí mo sọ ni pé 2 million plus sẹ́yìn pé irọ́ kan jẹ jáde ń bẹ̀ wọ́n àti ẹ̀yin tẹ́ tún bá lè máa rántí torí ìrántí mo sáà rí pé P&P gbé wọn sínú kòtò bíi 3 lánàá tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn fi wà glẹ́rìn ìyẹn kọ́ mo fẹ́ sọ so ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń wó òpùrọ̀ káàkiri tó wá jẹ́ pé tẹ́ńtọ́ jáde tí ń pè wọlé ni ìyẹn kọ́ lákọ̀ọ́kọ́ àyọ̀mọ́ ti ṣe ta lákọ̀ọ́kọ́ rí tá a sì mọ̀ pé lórí irọ́ ni gbélé náà bá wá bọ́ ta so tóun náà tó ṣe tiẹ̀ ẹ ti mọ̀ pé lórí irọ́ ni wàláhì azim ní tó dá wa lójú ni pé àṣírí irọ́ kò lè bò ṣùgbọ́n tá à ń sọ fún yín ni kẹ́ ẹ má tẹ̀lé èèyàn blindly ọ̀gọ̀rọ̀ yín tẹ́ máa ẹjìn kó lórí ọ̀rọ̀ tí ìyẹn bá wọn ọmọ Alhaja Kaola náà yan àfa Saheed Shittu
so ọmọ alájà Kaola kọ́lọ́mọ́ sí wọn lọ́mọ bú àwọn náà fi ìbéèrè burúkú kan wọ́n fi tásìrí ìyá wọn lánàá náà tí a kéèyàn mojú òpùrọ́ ìbéèrè burúkú kan nínú bí mo ṣe gbọ́ ní tí mo rántí mọ́ ń sọ wọ́n fi ìbéèrè burúkú kan wó ìyá wọn mọ́lẹ̀ mo ní ọlọ́mọ sọ yẹ ọmọ ẹ̀ lọ́mọ bú fún mọ̀mọ́ nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ ìyá wọn pé bó o ní ṣé ọ̀rọ̀ yìí ṣe ẹ jẹ́ ká síwájú àdé ní ọ̀gbọ́ àjákàrà ní èèyàn ní mílíọ̀nù yàrá tèmi náà kiri kan ìkẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn kí làwọn fẹ́ lọ́dọ̀ sí lọ́dọ̀ aṣíwájú Saidi ní Saidi lọ́bẹ̀ náà àwọn èèyàn lọ́bẹ̀ Ají Saidi wa padà gbé ká mọ́ mọ́ rí fídíò yín lọ́dọ̀ aṣíwájú rí kí lára Àjàkálà sọ ṣé wọ́n mọ̀ pé ọmọ òkè ààrẹ kan náà àgbẹ̀dẹ àdúrà tó kẹ ààrẹ fámìlì lélẹ́yàn ṣe pé ọmọ ti gbé yẹ ṣubú ìyá kọ́kọ́ deny mo kọ́kọ́ fẹ́ máa analyse tẹ́ẹ̀fì mú ọ̀rọ̀ ni o pé kò nídìí kéèyàn ọ̀sẹ̀ wo rọ́ kàkà ohun alábòsí bí ẹgbẹ́ ẹwẹ́ náà lẹ́sẹ̀ tó mọ sọ pé ń wo rọ́ọ̀kì nínú ọ̀rọ̀ àná yẹn gbogbo ẹ̀ tó dọ́dọ̀gbọ̀n wọ́n rí i pé gbogbo ẹ̀ ṣe ń ṣe interrogation yẹn lánàá àṣírí gan ti ń tú pé ọ̀rọ̀ yẹn contradict ara wọn ní tí wọ́n ti sọ ń bẹ̀rẹ̀ yín tẹ ìgbẹ̀yìn ń parẹ́ ẹ tó wá lẹ̀ ń wo rọ́ọ̀kì kí ló dé ara àdí tí mo fi tako Yorùbá nation nù wà lẹ́ Yorùbá ní àbòsí lọ débi pé Yorùbá ó rùjú ọ̀rọ̀ lẹ́bàá yìí wọ́n àmọ́ nínú tẹ́ẹ̀tù fi mú rọ́ nínú àwọn fídíò tí Alájà Kaola ṣe mọ́ ń bọ́ lórí ọ̀rọ̀ àwọn Eleha o torí ń sọ àwọn gúdúgbì ọ̀rọ̀ kan léèṣe ìgbẹ́lẹ́yìn tí wọ́n ń sọ yìí ìyókù ó níbi tá a ti pàdé ẹ fi olẹ́ gbogbo gbìyànjú táwọn èèyàn gbìyànjú lónìí wọ́n fẹ́ mọ àwọn kéde kan mo sọ fáwọn kan pé no jókà àti àánú náà síbẹ̀ ní irọ́ ni nígbà àsìkò bá tó láti ẹjọ́ sá sọ̀rọ̀ padà so iṣẹ́ nu lábẹ́nu níṣẹ́ yẹn débì kẹlá kọ́ fi gbé jáde bá iṣẹ́ mi tó ń lọ torí pé ọ̀rọ̀ yẹn kàn tó ń wú àwọn ọ̀rọ̀ míì nǹkan bí ọ̀rọ̀ mi nǹkan bí ọ̀tá ṣé kí wọ́n tún ti so àníṣe ọ̀dà kí mò ń sọ lọ o torí ẹ̀ríkà ń pa mí ni nínú tá tó fi mọ̀ wípé ọ̀rọ̀ Alájà Kaola ń ta kóra wọn wọ́n ní àwọn Eleha yẹn nínú fídíò tí ẹ ti ṣe rí tẹ́lẹ̀ pé àwọn òrojú wọn o bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ ẹ̀ mọ̀ pé òpùrọ́ ò ní mọ̀ kò ní mọ̀ pé òun ti sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn wà máa nullify ara wọn wọ́n láwọn òrojú wọn nígbà senior advocate of Kaola èèyàn ọkùnrin tí wọ́n ló pè wọn tó wọ́n wọlé tí ń ṣépè fún ara rẹ̀ tó wọ́n wọlé ẹ ti mọ̀ tí ì bá ṣe ọkùnrin tí yà ń jẹ tó lóun close mọ́ Alájà Kaola so ẹ̀wọ̀n kì í yà ń jẹ ni so bóyá tí wọ́n máa fún tí wọ́n máa jẹ so nígbà tí òun ọ sọ ó lóun ní kí wọ́n ṣe kí ni o kí wọ́n pe kí wọ́n rìkọ́ọ̀dù wọ́n sì rìkọ́ọ̀dù fídíò rẹ̀ ń bẹ ṣé ń tẹ́ ẹlẹ́ẹ̀rọ̀jú wọn bó lẹ ṣe rìkọ́ọ̀dù ṣe rí i pé ọ̀rọ̀ mẹ́tọ̀ nù o odidi ọ̀rọ̀ nù o ẹ má bínú o àbódidi ọ̀rọ̀ kan ń tẹ́ ẹlẹ́ẹ̀rọ̀jú wọn ṣé bí ń tẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé àwọn ẹ̀rọ̀jú wọn so ẹ jẹ́ wá clear àwọn òdodo kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ gbogbo àwọn tí ń sọ̀rọ̀ pé sáwọn Eleha yẹn ṣe lọ bá wọn ni kódà nínú tẹ́ẹ̀fì mọ́ àwọn èèyàn ni pé àwọn èèyàn ò ní tí ì gbọ́ tọ́pìkì ń tẹ̀sí tàbí kẹ́lòmí ó wọlé láàrin ọkàn wo tọ́pìkì ńlá sọ́kàn wọlé láàrin yóò ti sáré mọ́ kọ́mẹ́ǹtì kí ṣé lè sí nílá ká ẹ̀ báyìí kọ́mẹ́ǹtì ẹ̀ ti sọ lọ́wọ́ yóò kẹ́ sáré mọ́ kọ́mẹ́ǹtì so yóò sáré mọ́ kọ́mẹ́ǹtì Assalamu alaikum mo wà lórí prógámù ni màá pè yín padà títí bá yóò sáré mọ́ kọ́mẹ́ǹtì ṣe rí Eleha ẹ jẹ́ ń sáré sọ ọ̀rọ̀ díẹ̀ lórí àwọn Eleha Eleha tí ó lóun ṣe cardigan Alájà Kaola ní kíní ni àwọn ti mọ̀ wípé àwọn ọmọ Eleha yẹn láti bí ọdún 6
wípé no ọ̀rọ̀ ẹlẹ́hà ni mo fẹ́ sọ sẹ́rí ẹlẹ́hà ní tí mo fẹ́ sọ yìí ìyún Umu Abdulrahman lórúkọ rẹ̀ ìyá Abdulrahman kí n tó lọ bẹ̀ inú tẹ́fìmọ̀ pàlájà Kaola sábòsí ìfẹ́ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n inú tẹ́fìmọ̀ kẹ́ ń sábòsí ni wípé nínú fídíò kan mo wo fídíò yẹn lánàá pàlájà Kaola sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń sọ ń bẹ́ yìí pé àwọn Eleha yẹn àwọn ọkọ wọn ń lọ jáde ìyàwó àwọn tẹ̀blíìgì ni wọ́n kàn pa wọ́n tì sínú ilé òkè nígbà tẹ́ ẹ mọ̀ pé àwọn tẹ̀blíìgì ni wọ́n fún Alhaja Kaola mọ̀ pé wọ́n ti sọ ṣùgbọ́n wà náà táwọn Eleha yẹn sọ tẹ́lẹ̀ tá a mọ̀ pé àwọn ọkọ wọn tẹ̀blíìgì ni pàtàkì jùlọ ẹni tó pilẹ̀ ọ̀rọ̀ yìí so ìfẹ́ sọ jáde Alhaja Kaola náà ẹ wá bọ́ tẹ́ ń pariwo alùsùnà babalágbé ní àwọn tó kò tó wọn olóòkè wọn rí àjẹyàwó ọ̀dà ṣebí jà ń táwọn èèyàn já lọ lórí Facebook lè ṣe tẹ̀blíìgì alùsùnà lè kì í ṣe alùsùnà iṣẹ́ ìwọ̀kẹ́ ọ̀rọ̀ Alhaja Kaola sí òní fẹ́ yanjú ìjà bóyá ara rú nǹkan táwọn èèyàn kan fi ń sọ pé jáde mọ́ sọ pé òun ṣe alùsùnà káwọn èèyàn mọ́ rò pé àwọn làwọn ń pàyàwó tí bọ́yá ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ wá ń pariwo alùsùnà ṣé tẹ́ bá ti wà fẹ́ pariwo ẹ mọ̀ pé tẹ̀blíìgì ìbáyàn dá sí gbogbo nǹkan kan tiẹ̀ bá àtọ̀rọ̀ social media àti kankan ó fi hàn yín pé àbòsí tẹ́ ẹ fẹ́ ṣe nù àbòsí tẹ́ ẹ fẹ́ ṣe ẹ mọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ wá wò pé opportunity dé so but ẹlòmíì bóyá ìka kọ́mẹ́ǹtì àwọn èèyàn mọ̀ nǹkan tí ń lọ èèyàn díẹ̀ lórí rẹ̀ kàn kú tó jẹ́ pé bí ẹlòmíì wọgbó lọ wọ́n bá wọ́ lọ báyìí ni ìyẹn báwọn ṣe wá rí obìnrin yẹn ìyá Abdulrahman ni lánàá bí ṣe ń gbọ́n ni yóò fẹ́ sọ̀rọ̀ míì yóò tún rántí èmi wá observe ìsọjáde ní ìjókòó lánàá ìsọjáde mo wá observe pé ó dàbí ẹni pé ìmùlẹ̀ kan ti wà láàrin òun àti Alhaja Kaola ṣùgbọ́n tó wá ń ronú àlùkìámọ̀ rẹ̀ pé bó lọ̀rọ̀ ṣe wá jẹ́ èmi ó sọ díẹ̀ ni mo kàn fẹ́ clear rẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ń wá ẹni tí ń parọ́ torí mi ò mọ̀ ní tẹ́lẹ̀ ń wá ẹni tí ń parọ́ ṣe ara wa ti sọ ní ta fẹ́ sọ àti clear ní ta fẹ́ clear kọ̀ọ̀kan wa mọ́ ní tí ó sì kàn án mọ́ bẹ́ẹ̀ ni pé a ti jẹ́ kó yé pé ọ̀tá súnà ìbínú súnà ìlọ́mọ́lá jásìse ìtawà fẹ́ fàyọrùn tó ti yé báyìí so now ìgbésẹ̀ ń tọ́ wá kù ẹ fi yín òun lẹ́kọ̀ọ́ kàn yín kì í sọ̀rọ̀ lórí Facebook ẹ̀ ń jẹ́ ọgbọ̀n náà máa ń rin ẹjọ́ lórí Facebook ẹ dákun ẹ sọ̀rọ̀ inú ilé kẹtẹ ó yanjú lórí Facebook tẹ́ ẹ pé eléwà aṣọ ẹ̀ ń gba ayọ̀ wọn ni àti parí lórí Facebook náà ni ẹ ti parí rẹ o kọ̀ọ̀kan yín ṣe ẹ fẹ́ mọ̀ ní ìyá gọ́ọ̀fì láǹtàtà máa dà ẹ jẹ́ kálukọ́ wọn bá lọ ọ̀la fẹ́ dé Eleha yẹn òun àti Alhaja Kaola jọ mara dáadáa ń bá wọn ṣiṣẹ́ ń bá wọn hàn kádíjà wọn ò bá ní àwọn ọkọ máa ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n mọ̀ ṣé wá rí obìnrin tá à ń pè ní agbábíàká obìnrin yẹn Alhaja Kaola kọ́ ló mọ̀ àní parọ́ mọ́ yàn àfi tó bá jẹ́ pé information tí wọ́n sọ fún wa ó ní òríìlì àwọn ọ̀là bó sì ta fẹ́ ṣe a sì bá wọn ṣe meeting dàkọ́kọ́ ẹ jẹ́ n sọ fún yín àwọn òṣèré àṣà àwọn nǹkan kan bẹ tí màá sì sọ kálàjà bọ̀ kọ́lọ̀ bọ́ tàtí má lè búra lé lórí wọ́n sì má fọmọ búra àlè bìlífù wọn fọmọ búra o tàbí kí wọ́n sọ pé ọmọ bákan o so kì í sì kò tiẹ̀ ní ìdì búra bí wọ́n tiẹ̀ kò ní ìdì kò sí tiẹ̀ ní búra tí mo tiẹ̀ lè gbà ṣùgbọ́n kí wọ́n ní òrì bẹ́ẹ̀ evidence sì wà so wọ́n mara Eleha sì ni obìnrin yẹn ó jẹ gbèsè 250,000 òun lọ bá wá sọ́dọ̀ Alhaja ṣùgbọ́n kì í sóò nìkan lọ wá
ìta ń clear ẹjọ́ ẹ máa gbọ́ yé ẹni tó bá fẹ́ máa dá sọ̀rọ̀ fi làákà ìdá sí i ìwọ tó fẹ́ mú ń rọ́ ibi tó ti mú ń rọ́ náà nì máa gbọ́ wọ́n máa gbọ́ obìnrin yẹn wá náà gbọ́ mi báyìí obìnrin yẹn ọ wá wíwá tó wá wá òun àti àwọn tí ẹ jọ wọlé pẹ̀lú Alájà Kaola àwọn mẹ́fà ni wọ́n wá ṣùgbọ́n àwọn tó rí Alájà Kaola níjọ́ tí wọ́n jọ kọ́kọ́ rí wọn tó ti yé báyìí wọ́n ń pe obìnrin kan ní ìyá Sọ̀fúwàn ìyá Sọ̀fúwàn yẹn kì í ṣe Eleha k'Alájà Kaola bọ́ta kún wọ́n fọlú n ò gbàgbọ́ náà Ọlọ́run pé sẹ́ni yẹn nídìí wà àwọn tí wọ́n kọ́jọ jókòó mítì ni mo fẹ́ dá kan ìyá Sọ̀fúwàn àwọn mẹ́ta ẹnì kejì tọ́jẹ́ ní kẹta náà òun ní ìṣẹ̀lẹ̀ àyànràn tí ó kọ tiẹ̀ ní ọ̀rùn ha ó kọ wọn sórí tó ti báyìí àwọn méjèèjì yẹn ìṣẹ̀lẹ̀ hà wọ́n síjú tí Kaola mọ́ wọn pé wọ́n ìṣẹ̀lẹ̀ hà nípìnlẹ̀ ṣùgbọ́n èyí ìyá Abdulrahman nìyẹn gángan lẹ́lẹ́hà àwọn mẹ́ta òwú tó jó wọn tí wọ́n wà ń ta wọn ò wọlé wọ́n wà nínú ilé but àwọn tí Kaola bá jókòó gángan nù ṣé wàá rí tí n bá padà gbé fúnra wọn mọ̀dúrà bíi kan torí pé mo sọ gbogbo eléyàn ọ̀kan èmi nítọ́ka wá ni pé ibo ni ẹ ti parọ́ mẹ́sìn ìtàn ṣùgbọ́n àwọn bí ẹmọ bí sùn ṣe kún tọ́bẹ̀ ṣe láàbí bóyá bá ṣe wọ́n sọ wọ́n ṣàlàyé rẹ̀ mọ̀dúrà bíi kan jáde lọ́la ẹ gbàgbé ẹ̀. so ọkọ ìyá Sọ̀fúwánù yẹn ìyá Sọ̀fúwánù tẹ́ ń gbọ́ ìyá Sọ̀fúwánù ọkọ rẹ̀ ọmọ jẹ́ ta ni o bàbá Sọ̀fúwánù ó ní tí wọ́n fẹ́ sọ ẹ̀kún wọn bọ́ta kún ó dispute ẹ̀kún kó rí bẹ́ẹ̀ bàbá Sọ̀fúwánù yẹn ń lọ sọ fún Alájà Kaola ti mọ ìyá Sọ̀fúwánù yẹn náà ń lọ sọ fún ìyàwó rẹ̀ pé látijọ́ tó ti ń bá Kaola ṣe kí ló fẹ́ géènì lára rẹ̀ wọ́n náà kan tó lè gbà òun àtọkọ tí ẹjọ́ mọ́ ni but wọn yìí ṣẹlẹ̀ hà ẹ̀yin tí ẹ̀ ń dá sọ̀rọ̀ tí orí yín bá pé èèyàn méjì nísìnyí ti jẹ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ hà nínú àwọn tí ẹjọ́ pilẹ̀ ọ̀rọ̀ yìí tí ara àwọn àgbàrọ̀ gùdù sí ẹ̀ kó wà mo sọ àánú mo sọ lánàá wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ ìyá tí ń kíní kankan wọ́n lọ sàwọn eléyìí wá kódà rí inú wọn tó ní wọ́n wá bọ̀ nídìí ọjà àwọn ni pé wọ́n fẹ́ pín nǹkan fẹ́lẹ́ à ló ń fi ń tẹ̀lé làwọn fi débẹ̀ ǹjọ́ náà láwọn tí wọ́n gbéṣẹ́ fún máa gbọ́ o Kaola gẹ́gẹ́ kọ́ ní lọ ń pè wọ́n o torí ẹlòmíì ọ̀mọ̀rọ̀ dá sí o Kaola gẹ́gẹ́ kọ́ ní lọ ń pè wọ́n o àwọn ẹni mi sá ṣé ọlọ́bàánú lé wọn ní ẹni yẹn ẹ̀yà kí mo pè ní ìyá Abdulrahman òun bá ràn lọ́wọ́ lọ ṣé ẹ wá rí ìyá Abdulrahman yẹn tọ́jẹ́ Eleha original Eleha tá a ní òní òun cardigan àti ìyá Sọ̀fúwánù ọmọ wọn sùkúù Islamiyya agbábí àkànní ń lọ sùkúù Islamiyya agbábí àkà oníyànṣe kí ni wọ́n ń lọ Islamiyya agbábí àkà tí wọ́n fà káǹtì rẹ̀ síta yẹn òun máa assist àwọn méjèèjì kẹ́lẹ́ bá a mọ̀ pé kì í ṣẹni tí yà ń jẹ. mo rò pé àwọn èèyàn ń gbọ́ mi yé báyìí. so Islamiyya agbábí àkàṣẹ tí wọ́n fi àkáǹtì rẹ̀ síta Alájà Kaola ọ̀parọ́ àwọn kọ́ ni wọ́n mọ̀ ṣe ń gbọ́ mi yé báyìí wọn ò mọ̀ ìyá Abdulrahman nìyẹn àti kí ló kọ kejì ní ìsìn ìyá Sọ̀fúwánù tọkọ tiẹ̀ tí wọ́n ní wọ́n kọ lẹ́tà àwọn ní ẹ̀kọ́ kọ lẹ́tà àrànlọ́wọ́ sọ́dọ̀ Kaola kọ́pì lẹ́tà yẹn wà ńlẹ̀ déètì wà lórí ẹ̀
ọ̀dà ńgbà Kaola mọ̀ pa àwọn méjì mẹ́ta nínú wọn wọ́n ṣe Eleha nígbà wọn sì fẹ́ bọ́ ọ̀tà gbogbo wọn sì bójú wọn stage manage àbí wọn ò stage manage ẹ̀yin tó rí yín ó pè tẹ̀ ń dá sọ̀rọ̀. láwọn tó mọ̀ láti pilẹ̀ eléyìí ìṣẹ̀lẹ̀ àwọn méjì ń bẹnu wọn bẹ́ẹ̀ ìran tí ó kọ ìkejì ni torí ẹ̀ ń wádìí irọ́ káàkiri sáà sọ pé òun ò ní ṣòro ni. ná sáà sọ pé òun ò ní ṣòro so ìyẹn ló wá fa arrangement láàrin wọn pé màá assist yín màá ṣe gbá màá ṣàwo so ṣùgbọ́n ó ti jọ láwọn àṣírí inú àṣírí yẹn nìyá Abrahamu ṣẹ́rí ìyá Abrahamu nìyẹn alábòsí ni òpùrọ́ ni inú Eleha gangan ṣùgbọ́n tó jọ fọ́ọ̀lù ni pé ìyá jẹ́ gidi ń tòótọ́ àmọ́ bó lèyàn ó sì bá Kaola rìn fódìdí ọdún kan ẹ rò pé èèyàn bá Kaola rìn fódìdí ọdún kan lásán ẹnìyàn wà jẹ́ ẹni tí ọ̀nà máa padà gbogbo èèyàn kí ló dé sẹ́ máa ń gbàgbé nǹkan lórí Facebook ni èèyàn bá alájà Kaola rìn wọn ò ní ti train rẹ̀ sọ̀nà òdì títún wá ń rí tọrọ kọ́bọ̀ ẹ wá rò pé yọ ọ̀nà máa kí ló táwọn èèyàn máa ń sábòsí báyìí náà wọ́n tàn rẹ̀ náà wọ́n tàn rẹ̀ sí irú bí ẹ̀ ń ṣe rí kódà kó jẹ́ pé mọ́kà wọn ti bí tí ọmọ àbòsí ṣe tó bá débẹ̀ wọn ọkọ̀ so òun ló wá ń ṣiṣẹ́ wọ́n ti jọ ní agreement wọn ètò dì sí o torí pé obìnrin lánàá bí ìgbà tó jẹ́ pé nǹkan kan fẹ́ ṣe tó bá tún fẹ́ sọ̀rọ̀ bó ti ń ṣe lọ́dọ̀ àwọn Eleha náà nu yóò tún ronú so ń gbọ́ ya lẹ́nìkan ní ọ̀rẹ́ àwọn pé ó ń bẹ̀rù pé bó o ní alájà Kaola ṣe ní faburú ṣeun bó o ní ò ṣe ní àmọ́yẹ tí máa ń pa náà pé ẹ jẹ́ sọ́ra ẹ̀mẹ́tẹ́ ń bá bá ń kẹ́ kiri kẹ́kẹ́ ọlọ́mọ̀mọ́ o wọ́n fà lẹ́yìn tí ó máa lọ́wọ́ o so ká tó wá sọ pé obìn sẹ́wọ̀n kì tírẹ́tì wọn pọ̀ àmọ́yẹ àwọn èèyàn ló ti kọlù rẹ̀ lónìí o àmọ́ gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé o sàmọ́ gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé o ọkọ tí ẹ̀gán ti lé jáde o kẹtùn gbọ́ o tó ti á padà wọlé àbí ọ̀padà wọlé máa bí gọ́gù léèrè ìwé ẹ̀ ń tẹ̀ ń dáàmú so àwọn tó ti pa gbábí àkà lónìí àti mọ̀ Islamia ibi tí wọ́n sì rí fá wọn sí àmọ́ so agbábí àkà Islam ìṣó alájà Kaola ló wá ní ẹ lọ mẹ́nìkan wá tó jẹ́ pé ńlá máa lu àkáǹtì nọ́mbà rẹ̀ sẹ́yìn gbọ́ báyìí o kọjá pọ́dọ̀ yín náà ni so àbáyín gbogbo eléyìí ò ní wọ́n kọ́kọ́ jọ wà lórí rẹ̀ báwọn pẹ̀lú àwọn mẹ́fà ni wọ́n làlájà Kaola wá bọ́ ta sọ́dọ̀ Ayéfẹ́lẹ́ níjọ́ kejì bóyá ọjọ́ kẹta ni wàhálà mi ìmọ̀jọ́ kì í mọ̀ dẹ́sẹ̀ ní wá ní látara àkórira súnà Ayéfẹ́lẹ́ àwọn Eleha bíi 50 kan bọ̀ bá nílé mi wọ́n ṣe gbá wọ́n ṣàwo ńlọ́fà ariwo táwa lọ́la kò wá bá mùdírì ajígini lọ́la kò wá bá àwọn ní wọ́n bọ́ ta ní ẹni so níbo lẹ ti rẹ́lẹ̀ akíní kan nǹkan kan ó yá mo gbé àsàmẹ́ǹtì fún yín àmọ́ ìmọ̀ farabalẹ̀ àtàbùsí àsàmẹ́ǹtì yẹn láwọn gbé fún wa pé ó yẹ ẹ lọ gbági ẹ lọ gbá tẹ bá rẹ́lẹ̀ àti ń gbàrú ẹ mú ń bẹ̀ tẹ bá rẹ́lẹ̀ àní sùtì báyìí tí à ń jẹ ẹ mú ń bẹ̀ ẹ bá ń kún ọjọ́ ń fọn 1 million naira. ìyẹn ni òkè àhẹ́nsẹ́ rò pa ń parọ́ ni ìlọ́wọ́ afa àwọn tí ń wulẹ̀ ti fẹ́ lò tẹ̀lé tí ń lò tí àwọn ti jọ ní kinní ẹ lọ máa gbábẹ́ àkàwọn kankan ọ̀ya ẹ wá lọ àríǹjì àwọn Eleha wa. níjọ wọn àríǹjì wọn tí wọn ó dé yóò ṣe kò ń jẹ́ ẹjọ́ tí ntòlóhùn wà lọ́dọ̀ alájà Kaola tí ń bọ́ ọkùnrin tí ń bọ́ sẹ́wọ̀n ké
tó bá mọ̀ sí pílẹ̀ ó kù kọ́ lọ́hùn ó náà lè mọ́ parọ́ ó lè jẹ́ pé tó sì ṣe ju rẹ̀ nu iṣẹ́ ń gẹ́tì ẹ̀ báyìí so àmọ́ pílẹ̀ èèyàn mẹ́fà àkọ́kọ́ ni ẹ̀yẹn wá lọ mọ́ wá wọn wá á wà mọ́ lu nọ́mbà agbábíàká ńlá lò agbábíàká ń tó mọ́kọ tiẹ̀ lékún lé ok ẹnìkan ní I also promise thank you okay níjọ́ tí Mudiru Ajigini sọ̀rọ̀ ẹ̀yin yẹn sọ pé fi 10,000 okay so n tó mọ́kọ tiẹ̀ lékún lé ni pé ìwọ àwọn Eleha àǹtí agbábíàká wá bá Alhaja ó dájá ta mẹ́ta agbábíàká yìí ṣe Eleha Alhaja náà sí mọ̀ ṣe ti di báyìí ó fi hàn pé àwọn kọ́mítì gbàǹkọ́ mẹ́ta nu wọn ní ìṣẹ̀lẹ̀ à títí rẹ̀ gbàǹkọ́ mẹ́ta sẹ́ni gbogbo tí wọ́n sọ yìí according to the story tí wọ́n narrate fún wa ìyẹn ọ̀kan wa ṣùgbọ́n táwọn fẹ́ lò bẹ́ẹ̀ di pé ṣe àníbi wa mo fọlọ́ ṣẹlẹ̀ àwọn ti wọ̀ yìí pé Kaola kì í sáde yẹn ẹ̀sìn. Mà ẹ̀mọye tó gbẹ̀sẹ̀ látara Mọ́ríàmù lọ mà ẹ̀mọye tó jẹ́ pé kíní tí ọ̀rẹ́ kan lọ́ọ́ bá gbọ́rọ̀ kalẹ̀ ọ̀rẹ́ èèyàn yóò sì dọ̀tá. ìyẹn ló fà á àwọn tí wọ́n á ń ṣiṣẹ́ pé àwọn wo lọ́wọ́ àfọkànú yín àwọn wo lẹ́lẹ́ rí tá a lè ṣiṣẹ́ yìí tẹ́kùrá yín jọ wá gan ni ẹ wà mọ́ ẹni kálàjà Kaola àtẹ̀ntí ọba máa búra fún ẹ pé àti senior advocate of Kaola tọ́bọ̀ town kọ́ sọ pé níjọ́ tí wọ́n fẹ́ ṣe fídíò yẹn wọn ò ṣe rè àṣà kò wọ́n tó bẹ̀rẹ̀ kílẹ̀ wàá sọ so wallahi azim mo fọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra àṣírí àṣà kankan lánàá ẹ rí àwa organize gan because kí ni ń dá rí bí a ṣe já wọn jùlẹ̀ ẹ̀yin wo lọ̀rọ̀ kàn àkọ́jọ jókòó lẹ́gbẹ̀ẹ́ kan ní pálọ̀ lọ́dọ̀ àṣìwájú because gbogbo àná ẹsẹ̀ fẹ́ máa gbọ́ ni information à ń gbọ́ tẹ́lẹ̀ ọ̀yá sani ìwọ kí ni ó ṣẹlẹ̀ ẹ má sì parọ́ nínú yòókù kọ́lọ́ kálukú aṣọ tán ok ẹjá máa lọ ta ká lọ bá yòókù wallahi àṣọ pé ìtàbíọ́ léèrè ni ẹ rí i pé Mudiru Ajigini gan ọ̀sọ̀rọ̀ nínú ilé èmi mò ń béèrè ọ̀rọ̀ pé ok Tani ìwọ ó sì jọ lójú ń tọ́ sọ yìí tó sì fẹ́ bọ́lọ̀ ń pàdé lẹ́yìn ìgbà náà àti kọ́kọ́ láàlì wọn bí ìwé pé tí ìbá ṣe kórìí ti ń burú. so kí á ní ẹ̀rìn kí á ń ṣe kí alábòsí náà kí ẹ dákọ̀ àbòsí wò láfẹ́ sí ń bẹ̀. a ní níta fẹ́ kọ́ yáyé ni pé wàláhì àsìn kì í ṣe ìfẹ́ ẹ̀sìn làlàjá Kaola ní lórí àwọn Eleha yìí ìwọ tó bá nífẹ̀ẹ́ sí nítorí tiẹ̀ bá pé ó yẹ kó béèrè pé sáwọn làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ assist ǹjẹ́ àwọn èèyàn kan ti wá rí ṣáájú wọn yálà ọjẹ́lẹ̀ àní àbọ̀jẹ́ ta kí ló tí wọn fi gbá àwọn ẹni sórí social media kún ní ẹwà àwọn tí yà ń jẹ àbí wọn assist àwọn tí yà ń jẹ rí ara pọ́ǹtì táwa fẹ́ clear fàyè lásán nù ọ̀tọ̀ ní tàn sọ̀tọ̀ ní tẹ̀sẹ̀ wá ń bára yín fa nǹkan tí ìsara rẹ̀ lórí Facebook àmọ́ alábòsí àmọ́ onírọ́ nǹkan ṣe yìí ní kílẹ̀ mọ́ n ta fẹ́ clear gangan nìyẹn ṣe mo tún sọ fẹ́ lómi ẹ lọ́wọ́ wọn tá a sọ ṣé ibẹ̀ ṣé náà fídíò tá a ṣe lánàá lọ́dọ̀ àṣìwájú ṣé n tá a sọ ni wípé ẹ rí o àwọn ilé ayé ọlọ́ba Kaola sáàsọ jáde tó rọ́pọ̀lọpọ̀ yìí kàn sáà ń tọ́ nǹkan tẹ́ mọ̀ ni sáàsọ jáde nígbà síwájú náà fẹ́ sọ̀rọ̀ kí ni à ń sọ wọ́n ń pàkíyèsí ni pé tálájà Kaola bá ti wà fẹ́ assist yín sọ́nà yìí lọ ẹ̀wọ̀n gbà tẹ́ ẹ̀ gbọ́ ni ẹ mọ̀ pé ọ yẹ nígbà wọn àmọ́ sọ kódà èyí ìkejì tó bọ́ta ìyá akitiẹ̀ ló kọ tiẹ̀ tí ń sọ pé mọ́sínà wọ́n mọ̀ sọ pé ń ṣe ó mọ́sínà a ṣẹ̀ṣẹ̀ bí léèrè ọkọ tiẹ̀ fẹ́yàwó lé ara pé ọkọ fẹ́yàwó lé lórí tiẹ̀ olórí tí ò pè sí a sọ pé ṣé torí wọn pẹ́ fẹ́yàwó lé ọlọ́wà fi ń ṣe wèrè kí á. àwọn náà àwọn kọmitì ni o àwọn yẹn ni wọn lọ ń mobilize àwọn èèyàn wa ẹlòmíín bẹ́ẹ̀ nù ẹni tí wọ́n mú wá wallahi tí ọmọ pọ̀dọ̀ Kaola ló ń bọ̀ òun kàn sọ pé
àwọn Eleha wọ́n fẹ́ ṣe wá láàánú bì kan o ta ni wọ́n pèpè àánú fún ṣé bí mo ṣẹ̀ṣàmpù kan lánàá wípé inú ìlú tá a wà ilẹ̀ Yorùbá yìí nílé sọlẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá yìí dára lójú tírélà ọmọ lọ yọ wó lulẹ̀ báyìí mo ti rí kèsẹ́ ẹ̀ka kèsẹ́ méjì tí ọjà dànù lórí tírélà tó wó lulẹ̀ ẹni tí sì ń wa mọ́tò làwọn èèyàn sì ń páàkì mọ́tò wọ́n sì ń lọ ń kó ṣébi ń pẹ́ tí ń wa mọ́tò lọ ni nǹkan ìfàlọ́mọ ànábì Ádámọ̀ fẹ́ pàtàkì lọ Yorùbá. pàtàkì lọ Yorùbá so wọ́n ń débẹ̀ tán pé wọ́n lẹ́wàá gba kíní o assist yìí o wọ́n fẹ́ pín kíní fáwọn Eleha wọ́n ti bá gbowó láti Saudi kì í ṣàlàjà Kaola ní sọ̀yún àwọn kọ́mítì sẹ́ẹ̀gbọ́yé kọ́mítì kọ́mítì tí lọ ń pa àwọn èèyàn wá àwọn kọ́mítì yẹn ọ̀dẹ̀ jiyàn pé ní táwọn fi lọ kọ́ àwọn èèyàn jọ́nu but wọ́n ti fún ní méjì wọn pé Eleha ni ẹ bá wa wá kí ni gbogbo àníyàn Eleha ni ẹ bá wa wá èèyàn léèyàn 50 lọ́wọ́ bá ń di ilé wọn àwọn mẹ́fà ní ẹ̀sìn lọ́njọ́ náà ẹ̀yìn ìgbà náà wọ́n fẹ́ fi hàn yìí pé kẹ́lẹ́ bá àwọn pé wọ́n pọ̀ ẹ bá ń sà wọ́n jọ Ọlọ́run tó wá mú àwọn wà pé 50 tí wọ́n kọ́ dákọ̀ torí tí yín bá pé 50 ní ẹ dákọ̀ nínú fídíò àkọ́kọ́ nígbà wọ́n wà lọ 36 ìyókù tó kù ńkọ́ 14 tó kù ibi 50 wọn dákọ̀ torí ẹ̀ tí ìmọ̀ bí rọ́ wà ọ̀rọ̀ yẹn ọ̀dà tà sí àwọn baálẹ̀ tí wọ́n máa ń talẹ̀ tí wọ́n bá fẹ́ fún níwèé agreement pé kí wọ́n sign so wọ́n wà ní èmi ò sì mọ Yorùbá àwọ̀ lọ́dọ̀ baálẹ̀ ẹjọ́ lọ́dọ̀ bá fẹ́ sign ló bá ní òun ò rí iná mo bá ní ẹ rí iná bí mo bá kákọ́ tí òkè ó ní èyí tí ẹgbẹ́nu tí ẹ sọ̀ èyí tí ẹ sọ ọmọ Yorùbá ni mo ní gbogbo òwe ń sú lójú mi àsowó ni ẹ fẹ́ gbà ní pé wọ́n fowó lẹ́kùn ó tó sign nígbà tí wọ́n lè mọ bí àbòsí wà ṣé àti ìmọ̀ ọjọ́ jáde bá ń tà ń fà yọ gẹ́gẹ́ bí àbòsí wà láti ń fà yọ ẹ wá ràn nǹkan mi gbèsè ayé ṣe ti gbọ́ báyìí ẹ ràn nǹkan mi gbèsè ayé so ẹ ńlá káìtẹ́ fífa bí àbòsí wà yọ nígbà tí wọ́n ń bá yín fà yọ ń táwa ń sọ àbòsí ń tà ń sọ ọnu a sọ pé sínú ilé wọn ní Kaola ti lọ bá wọn wọ́n àríǹjì àwọn bíi mẹ́fà yẹn àwọn ni wọ́n wá jẹ́ kọ̀ǹdọ́tọ̀ tí wọ́n ń pèrò sọ́kọ̀ lórí agreement pé ẹ̀yin ni kọ́mítì agbábíàká ni wọ́n ń gbowó agbábíàká tí ń gbowó kì í ṣe Eleha Kaola lóòótọ́ ní alájà Kaola sọ nínú fọ́ìsì àná yẹn pé àwọn ò má agbábíàká yẹn rí ṣùgbọ́n ẹ ti mọ bí wọ́n ṣe mọ̀ rí báyìí kẹ wá béèrè pé sí gbogbo wọn jọ jókòó meeting before kún tó ṣe fídíò àbí wọn ò jọ jókòó meeting tí wọ́n mọ̀ yìí pé eléyìí kì í ṣe Eleha eléyìí kì í ṣe Eleha eléyìí kì í ṣe Eleha ṣùgbọ́n gbọ́ àwọn ò ṣe fídíò gbogbo wọn bojú ẹ̀ tí ìmọ̀ bí àbòsí wà ẹ̀ tí ìmọ̀ níyàn báwọn tá a sì ti mọ̀yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá ní pé ọ̀lólè ọ̀n gbọ́mọ ẹran jó. wọ́n ń kórìíra Kaola ní ẹ dákun kí ni ìkórìíra kí ni ìkórìíra bàbá Mùdírù Ajígin ni mo ti sọ̀rọ̀ yín kẹ́ tó dé o ẹ̀yin lẹ lọ́rọ̀ o ọ̀la kẹwọn kílẹ̀ yòókù àwọn bíi àbòsí wà tí wọ́n ní òye àwọn ni mò ń fà yọ. Mùdírù Ajígin ni wọ́n á sọ̀rọ̀ kan lánàá ó yẹ kẹ́ lè mọ̀ pé àwọn ọ̀rọ̀ míì yóò ti máa rókì lára àwọn tọ́rọ̀ yẹn kàn tàbí alájà Kaola ò ti mọ̀ wọ́n ní kí alájà Kaola ọ̀bọ ọ̀ta kí wọ́n búra kí wọ́n ṣépè pé gbogbo nǹkan ní àwọn nkíní kan lọ́nà tí ìbọn bá wọn yẹn ṣe máa ń bu àwọn èpè jólẹ̀ pé kí wọ́n á sì pèlè lórí pé táwọn ọba mọ Eleha fẹ́ẹ̀kì kan tó jẹ́ pé tó bá fẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì láti lọ pàdé ẹni tó fẹ́ jọba àṣàgbèrè yóò wá lo nìkọ́ọ̀bù lọ kì í dé ẹ̀sẹ̀ Eleha. ẹnìkan tiẹ̀ tún sọ fún mi pé lórí prógámù Save Your Soul làlájà ní tó jẹ́ káwọn òkú ọdún náà nípa àwọn fẹ́ kí àwọn èèyàn fún Christmas Àfà Saidi ìyá yín fẹ́ kíyàn fún Christmas lórí pílátífọ́ọ̀mù tẹ́ ẹ pè ní pílátífọ́ọ̀mù ẹ̀sìn ṣé tí ń celebrate Christmas ni mo gbọ́ ní òun fi ti ara mi gbọ́ ṣùgbọ́n nìkan sọ wẹ̀ná ṣe mọ̀ gẹ́gẹ́ bí àṣẹ ìyá náà lèèyàn tẹ̀lé ìyá náà ni àwọn àbòsí yẹn sọ ti clear bí ò clear ìyẹn ò ṣe ń tá wá fẹ́ sọ di capital issue táwọn wá kínní kankan no.
ẹ̀kẹ́ àwọn fẹ́ máa lábòsí so a sọ pé àwọn àfáà dojúlé kálẹ̀ ta ló dojúlé wọn àlọ́rọ̀ ń tọ́kàn wá ni pé ń tọ́kàn wá bẹ́ẹ̀ tọ́kàn wá ni pé wà ń lọ ṣẹlẹ̀ alájà Kaola sọ di 10 nítorí ìbínú súnà fúnra wọn ní ẹsọ́nù fídíò tí mo rò pé àwọn ìyàwó tẹ̀blígì oníjáde ẹ wá ń pariwo alùsùnà tẹ̀blígì gan òsì péré lálùsùnà ṣe ti ń gẹ́ẹ̀tì ń táwà ń tẹ́ pé ọ̀tọ̀ ní tí gbogbo tẹ́ fẹ́ máa sọ ọ̀jọ́mọ́ ń táwà ń sọ náà ọ̀jọ́mọ́ ń táwà ń sọ àwọn tó kàn wá nù kí lọ́kàn tí bàbá alágbé nídìí wà ní oko tó di pọ́n káwọn ilé àjáde kí lọ́kàn tí wọ́n. nínú ìbéèrè mi tí ó tún fa ojú ọ̀rọ̀ jáde alájà Kaola tí ń sọ pé àwọn ò bá wọn dá sí owó yẹn ní àkáǹtì ẹni ń gbà sí. nígbà tí P&P ń béèrè ọ̀ràn pé nù béèrè P&P lánàá ni wọ́n ní àwọn kan transfer rẹ̀ sí wọn àbí báwọn transfer rẹ̀ sáwọn ẹlòmíì báwọn ti transfer wọ́n padà sọ jáde o àwọn ilé àná ti sọ fún wa pé níjọ́ táwọn padà lọ mo ti gbàgbé yòǹkà àwọn tí wọ́n lọ wọn ò pé 36 yẹn ó ní 15,000 ó ní 20,000 tí wọ́n fi inú ẹnfílóòpù níjọ́ náà níjọ́ tí bóyá jọ́ náà níjọ́ tí wọ́n ní wọ́n síjú níjọ́ náà sì ní kì í ṣe pé wọ́n ní wọ́n síjú wọ́n ti fi kámẹ́rà sókè pé àárín ara wa la wà pẹ̀lú ète rọ́tí tẹ̀ ń kọ́ wọn fídíò yẹn ń bẹ lọ́wọ́ wọn tó tọ́nà gbogbo nǹkan tí láwọn ní lọ́rùn ẹ wà láàrin ara yín ẹ sì lẹ́ẹ̀rojú wọn ẹ ti sọ tẹ́lẹ̀ pé ẹ̀rojú wọn ṣé àǹjẹ̀nu wọn síjú fún tẹ́ ẹ fi fídíò wọn síbẹ̀ gbá àwọn kámẹ́rà síbì kan ni ẹ kàn jẹ́ kí n rójú yín lásán wọ́n dẹ̀ ti ń fídíò sáǹjẹ̀nu wọn síjú fún ó ti wà nù fídíò tí ẹ ṣe tẹ́lẹ̀ tí ẹ náwọn òròjú wọn mi ò rí wọn. ok àwọn 22 ni wọn lọ ok tẹ́tí gbọ́ àwọn yẹn ti ń kọ́mẹ́ntì pé 22 ni wọn lọ. ẹ wá bá Alájà Kaola pé níjọ́ tí wọ́n háwó yẹn owó tó ṣẹ́kù ta ni wọ́n gbélé lọ́wọ́ wọ́n gbélé ìyá Sẹ̀límù lọ́wọ́ pé lọ sí bá a ṣe máa ń ṣe é bò lẹ́sẹ̀ máa ń ṣe é. bó o ní ẹ ṣe máa ń ṣe. tẹ́ bá wo topic tí mo ní àwọn Eleha Kaola ìdí tó jẹ́ ń gbé ẹnì tó ráwọn ní kọ́ọ̀lù fún kán lọ bá wọn káwọn Eleha wá lóòótọ́ làwọn Eleha lọ bá wọn ẹ máa gbọ́rọ̀ àdínà ìpẹ́lẹ́ àwọn lọ bá wọn o ta lọ bá wọn ìyá Abrahaman àtàwọn tí wọ́n jọ lọ pẹ̀lú kódà lẹ́tà tí ọkọ ti ìyá Sọ̀fùwánù yẹn ní kọ́kọ́ pé sóò ní jèrè lára Kaola ni lẹ́tà yẹn bẹ́ẹ̀ lẹ̀ wọ́n kọ lẹ́tà lọ́ba lẹ́tà àrànlọ́wọ́ ọ̀nà wo láwọn agbègbà ọkọ tí ẹ mọ̀ sí mímọ̀ sí pé tó àjẹpọ̀ náà tí ó gbọ́ owó nù kankan so ẹ sì báyìí ìwọ náà bójú ìwọ náà sì kíní kankan wọ́n ti jọ plan work gbogbo mítí yòókù yẹn àwọn àṣírí tọ́jọ wà ń bẹ̀ ìní ń ba ìyá Abdulrahman yẹn lẹ́rù nǹkan kan bẹ báyà wọ́n ti fi nǹkan kan múlẹ̀ fún torí pé ewé tí ẹ ti pẹ́ lára ọṣẹ tí wọ́n àwọn yòókù ń ta bẹ́ẹ̀rẹ́bẹ́ torí wọ́n ṣẹ̀ join tíìmù ni but ìyá Abdulrahman ti ń bọ̀ ọjọ́dún kan ní ọjọ́dún méjì ní òun lọ́dún mẹ́fà làwọn ti ń bọ̀ bí ẹ̀ bá ilé bá Alájà Kaola ní fòṣù mẹ́fà ayé rẹ̀ ti rún so àdínà ìpín ìyá Abdulrahman tó jẹ́ original Eleha kì í sálábòsì ṣùgbọ́n bó ló ti kọ́ so ìtọ́wà kan àwa òun ni pé ó kọ àwa alùsùnà rè àwọn ìyàwó alùsùnà àwọn alùsùnà ìtọ́jú ìyàwó wọn ẹ sì sọ́nù kílípù mi àti dè mọ́wọ́ tẹ ní wọ́n fi wọ́n lẹ̀ wọ́n àwọn Eleha yẹn àwọn ọkọ wọn kàn lọ jáde sáwà là ń lọ jáde ní ìlọ jáde rí láyé mi alùsùnà sì ni mí àbálágbé ni ṣe tẹ̀blígì alùsùnà ni wọ́n ajígi ni ṣe àwọn bẹ́ẹ̀ yé ṣe tẹ wá tún rí bẹ́ẹ̀ tó ṣe máa ń ṣe kínní wọ́n ní tó ṣe fídíò náà lẹ̀ wọ́n ní má tó ń pariwo nígbà tí ó tún sọ ó ní àwọn bí ẹ̀yà kí ló tún kàn bẹ́ẹ̀ sí ìṣàlà ń bẹ ẹ̀yà tó tọ̀rọ̀ bí wọ́n náà mọ̀ọ́nà tẹ̀yìn bí ẹ̀ kàn sáà mọ̀ sí wọ́n náà mọ̀ọ́nà káàkiri
ṣé ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. So ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. àwa ń gbìyànjú ẹ wá ń pé ní ìtúfẹ́ sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ bí agbábíàká oríṣiríṣi kọ́ọ̀lù lóbìnrin yẹn ti gbà lónìí. agbábíàká yẹn ó ní skul rẹ o ṣùgbọ́n sùkúù rẹ̀ ni ìyá Abdulrahman lọ́mọ rẹ̀ ń lọ àti ìyá Sọ̀fúwá nìyẹn òun lè máa assist wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajáta sí ni kì í ṣe Eleha ọkọ tiẹ̀ ń para lọ́wọ́ kì í sáré ń jí ní lọ́lọ́ ẹni tí ì ṣe Eleha. ẹ bèrè lọ́wọ́ wọn kó ṣe Eleha ni sí wọn ò mọ̀ pé èyún ẹ ṣe Eleha ìkejì ẹ ṣe Eleha ìkẹtẹ ẹ ṣe Eleha ìyá Abdulrahman nìkan lọ́jọ́ Eleha nínú àwọn original committee mọ̀ ń sọ nígbà wọn agbésẹ́ fún pé ẹ lọ bá wa ṣe Eleha wá ṣe àwọn àwọn tí ń ṣàwọ̀ àwọn Eleha original ni táwọn lánìyàn àti lọ gba sàárà nígbà wọn débẹ̀ tán rí pé kì í jẹ́ pé àwọn àti Kaola jọ nídùú papọ̀ sẹ́rí pọ̀rọ̀ yẹn ti lọ́pọ̀ báyìí. àfi pé kí ló wá kù pé àníyàn wo lẹ fi ṣe báyìí ẹ wá já fàníyàn lẹ wàláhì èyàn ò lè fẹ̀sìn bojú kọ́rọ̀ rẹ̀ mọ́ dàrú kọ́ jẹ́ pé ń parọ́ ni ẹ̀sìn lẹ́fẹ́ máa Tani sí rẹ̀. ẹ mọ̀ pé Yorùbá ní ó yẹ gbogbo ẹni kọ́ yọwọ́ aró kọ́ yàtọ̀ lé náà. Alájà Kaola tí wọ́n fẹ́ wò pé ẹ fẹ́ àwọn ilé ayé ẹ̀sẹ̀ sí ni kì í ṣe pé ẹ hẹ́pù wọn wàláhì fi wọ́n ṣẹ̀sìn ni ọ̀nà hẹ́pù kan. ẹ kọ́kọ́ ní ẹ fi 500,000 lẹ̀ nígbà kínní bí ilé ìlànà ẹ tún ní tí màá léyìn ó fowó kan lẹ̀ èlú lẹ fi ilẹ̀ ló lẹ gbà. personal account individual account ẹlẹ́yìn méjì ni ọmọ rìsífù aláàtì sẹ́mọ̀ kí bí tẹ́ ti ń parọ́ náà láti rí yín ti ń tú ẹ sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń lẹ́ ń wá òpùrọ̀ ta ní ń parọ́ èèyàn tí ń sọ ní fídíò pé àkáǹtì ẹ̀ ń ta obìnrin táwa fílẹ̀ yẹn méjì ni ọmọ ẹ sì rí àkáǹtì pé kíní ka gbá bí àká ẹ rí i pé orúkọ èèyàn ni ìwọ́n àléyìn méjì ó rìsífù aláàtì orí yóò ti pẹ́ ẹ̀ tí mẹ́ ti ń parọ́ wàláyé kí ló dé wọ́n sí pàbò sí fún Yorùbá ni ẹ̀ tó ẹ̀sà ń béèrè ẹ̀ tí ń parọ́ bá wọn nínú ọ̀rọ̀ gangan ṣé táwọn èèyàn bá ń wo nǹkan lórí Facebook ṣé máa ń fi làákà ìpamọ́ síbi kan ni ẹ má jà máa ṣàbòsí mọ́nà gbogbo ń tà fọwọ́ wa kọ́lẹ́ lọ́wọ́ bí alẹ́ rè gbogbo yẹn à ń ṣe àfẹ́ máa sí ó kèjẹ́ bá fẹ́ mọ̀ sálà adájọ́ nìyí ni sẹ́mi tí ń rò fáwọn làwa sọ sọ fún wa pé wọ́n dá lójú ẹ̀ kìíní kan information ni but àwa gbèsè gàrà báyìí ó yẹ kí ẹ tiẹ̀ kọ́kọ́ lè ṣe kúdòsì fún wa ná pé wàláhì láti torí yín bá kọ́ ẹ kọ́kọ́ gbà pé àwọn ẹni gbìyànjú Alájà Kaola bọ́ta kún ó dì náà pé kí sáwọn táwọn kójọ la kójà bó la ṣe rí àṣàjọ ṣiṣẹ́ kékeré ni tí wọ́n bọ́ta pé náà wọ́n kàn lọ dá sọ́ba wọn kan lójú wọ́n kọ́ accept páwọn náà ni wàláhì kẹ́ gbà pé àwọn ń súnà nílà àkáyè ṣùgbọ́n tẹ́ ẹ bá dúpẹ́ fún wa ọba tó ní wá àwa dúpẹ́ fún un pé tíìmù tá a wà dáa so easy ni adẹ̀rí gbogbo wọn sà jọ wọn ò wá bọ́ta kí wọ́n sọ wípé irọ́ ní ọ̀tọ̀ ní sẹ́mùká ẹ̀kú mẹ́ntì ń bẹ lábẹ́ aṣọ sẹ́rí pé wọn ò dínà wọ́n gbà pé ó yẹ kí ẹ kọ́kọ́ yín wà gbogbo yẹn tí ẹ máa ń ṣe jazakumullahu khairan fún àgẹ́ máa ń kọ́mẹ́ǹtì ẹ̀ bá ń pè jazakumullahu khairan pa ọkọ̀ akọ̀tì ẹ̀gbọ́n ẹ̀sìn ń jẹ ẹ wo sẹ́yìn náà iṣẹ́ tó neat ọ̀rẹ́ kíjọba gan ó lè fa ní nǹkan rẹ̀ ká ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹlòmíín gbọ́jọ́ ẹlòmíín gbé ọ̀rẹ́ méjì ẹlòmíín gbé kinní kan ká tó rí ẹ̀ ṣàjọ táwa rí tíìmù yẹn ṣàjọ àtàwọn míì tí wọ́n ti àrẹ́ǹjì ńlẹ̀ táwọn ò tí ì yọjú atúnkún àmọ́ tó jẹ́ pé àwọn kọmitì yẹn àwọn ti gbà pé kinní ṣùgbọ́n gbà wọ́n máa pín wọn ò ká 30,000 20,000 15,000 nǹkan dé. So sẹ́ẹ̀rí súnú òsè bá jà mo rò pé ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n láàmú bá sọ̀rọ̀ kí n ò lè mú báyìí rò kọ́ wa analyse pé ó ké ibi irọ́ fojú hàn kódà kì í sí ọ̀rọ̀ táwa sọ ọ̀rọ̀ Alájà Kaola gan tó takora wọn tí irọ́ fi fojú hàn ti máa rí nà pé ibi
wọ́n sọ báyìí tó níbi fídíò kan, wọ́n sọ báyìí bí ilé ọ̀yàtọ̀ ilé nǹkan kan iye báyìí lánàá ìkíní kan ìbéèrè tí P&P ìbéèrè tọmọ wọn Haji Saidi ọmọ Alhaja Kaola tí wọ́n béèrè ìbéèrè tí wọ́n dáhùn bí ọmọ yìí ó fẹ́ fi béèrè gbéya rẹ̀ ṣubú níbi ìyá rẹ̀ ò rí bí ìdáhùn. Tẹ́yìn gan bá analyse léyìn kẹ́ ẹ má ti lọ ọ̀dọ̀ wa gan lásán gan ó yẹ kẹ́ ẹ lè analyse pé this is a perfect work. Nítorí nǹkan ní Eleha Kaola nìyẹn àwọn Eleha Kaola torí àwọn Eleha náà ẹni wọ́n fà ń wófò Eleha Kaola ni tó bá jẹ́ pé Eleha tọ́lọ́ ni á so wọ́n dà bùkátà wọn sọ́dọ̀ Ọlọ́run wọ́n wà máa wé èèyàn rẹ̀ tí ó ṣàánú wọn ò ní títorí àwọn tó pilẹ̀ yẹn ni ó ṣẹ́ra àwọn yòókù tí wọ́n wá àwọn bíi 30 something yẹn àwọn ọmọ yẹn gẹ́gẹ́ ń jẹun wọ́n kàn ní ahásárá bíi kan ní o àwọn àdìkálọ̀ ọ̀dọ́ ní mítìn tẹ́lẹ̀ o ìgbà wọn débẹ̀ ní à ń ṣe ìwọ kọ sọ yìí pé àfàtò lóhun ó fa 1 million ẹbí wọn dì náà rẹ̀ pé sáwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ tí wọn ò kọ́ sí rẹ̀ sáwọn ò tó bẹ̀rẹ̀ rìkọ́dí àfàtò lóhun fa 1 million irọ́ wọ́n pè yàn lákìímù kọ́ wù abàlídò àbí kọ́ lọ kówó kalẹ̀ àwọn àgbàlagbà àjọ tí wọ́n gbọ́n tí wọ́n tó tọrọ àlùbáríkà ẹ̀rì àwọn Eleha Kaola ni kì í sáwọn Eleha tó gbogbo wọn ní gbọ́rọ̀ ọyọ gbogbo ẹni kọ́ yọ wá róbi tí mo ti lọ́nu ibi tí màá sì ti stọ́ọ̀pù náà nù kọ yàtọ̀ lé náà Alhaja Kaola mọ̀mọ́ tó bí wọn Eleha ni ẹ máa gbọ́ o tẹ́ bá ń sọ pé wọ́n bí ajá wọn yẹn nínú Eleha bàbá tó bí Alhaja Kaola ni bàbá wa Abdul Karim bàbá tó bí bàbá wa Abdul Karim ni bàbá Rufai bàbá tó bí àwọn ni Bello sẹ́rí bàbá Bello yẹn ọkọ Eleha ni bàbá Rufai ọkọ Eleha ni ẹ́ bàbá wa Abdul Karim tó ajá bàbá Kaola ọkọ Eleha ni sẹ́yìn ọkọ Eleha dìran nu tí Kaola bá ti wà ráwọn Eleha tí yá jẹ́ pé ibi mo ti jáde ní ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n fi tọ́ mi tó wá jẹ pàníyàn tẹ̀sìn ni wọ́n sáré mọ bí wọ́n ṣe lábẹ́nu gan tí wọ́n ṣe gbogbo ẹ̀ wọn wá sí yìí o àwọn òkè jẹun opportunity dé kódà wọ́n tó sọ fún ẹ pé àwọn ọkọ yín máa ń takò mí ni àwọn ọkọ yín máa ń takò mi sẹ́ẹ̀tì màbòsí àbẹ́ màbòsí kò jù bá ń lọ èmi ò ṣe kọ́ ní kinní kan ènìyàn kan mọ́ pé mo ti clear ọ̀rọ̀ tèmi báwọn èmi ò ìbá yín dá sí mọ́ tó ti yé báyìí ihun tó kù ní necessary step láwọn tó ní í ṣe pẹ̀lú ìbanilókọjá àtàwọn nkẹ́kẹ́ kan pẹ̀lú àwọn evidence ní ibi tó yẹ ká ti pàdé àpàdé ńbẹ ẹ̀fìyàn lẹ̀ ẹ̀sẹ̀yìn ọmọ ẹ̀yin lẹ̀ mọ́ onírọ́ kó wúlẹ̀ kàn yín mọ́. The year Kaola was helped with owó alùsùnà the day publicized okay mùdírù Ajigini ní ṣe ń jọ́ tí wọ́n fi owó alùsùnà help Kaola ìjẹ́ wọn publicize bí àwọn tó gbé jáde ṣé ẹ máa gbọ́ yín kọ́ ṣe báwa la sọ yí pé wọ́n fi ìkẹyè kì í ṣèyàn ọ̀rọ̀ bí Facebook ibi tó yẹ ká lọ ẹ̀dájọ́ máa fáwọn ẹ̀rí kẹ́ tìra yín débi tí ò ṣe àwọn ọ̀bùn ìjọba yín rò ẹ̀jọ́ ní Facebook ẹ̀ kàn máa gbàsìkò lọ lórí ilẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ kí ni ká no a fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé ibi tí làákàyè wọn wà ní làákàyè wọn wà kì í ṣe ibi tí wọ́n ti ń kọ̀ nǹkan. Ọlọ́run ó ṣàánú wa Mùdírù Ajigini àwọn primary level evidence lèmi ń sọ ní tí mo jí gbọ́ lánàá tí mo jí gbọ́ ní o tó bá dọ̀la gbogbo ète mi tó tún ti wá gbogbo ẹ̀ wá lọ́wọ́ Mùdírù tó bá dọ̀la àwọn ọmọ bá ṣe àníyàn lọ́ba èmi sùn lágbá mi so ẹ bá àforídólẹ̀ ẹ̀sà òkè sábòsí ní tó tún kù mí kù rédíò program mi kí n máa ṣe wá sí mi lọ subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.